Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkú dédé àkókò yìí. Bí mo ṣe sọ̀kalẹ̀ lórí mímbàrì rèé ni mo rí àtẹ̀jíṣẹ́ kìíní yìí pé n tí mo sọ láàárọ̀ yìí wọ́n ti wá débi òkú ìyá Aláàjì Wasiu Àyìndé wọ́n lọ sọ̀rọ̀ ń bẹ̀. Àwa rò pé bóyá ká sọ kọ́mọ jẹ́ ìpinnu sákìyèsí fún ọ̀pọ̀lọpọ̀ ni. Sọmọ wípé ní ẹni tí wọ́n mi sí sìgìdá nínú ilé sìgìdì tó wà ní tẹ̀wọ̀n àwọn mi sí la báyìí èèyàn fẹ́ fèsì rẹ̀ mọ́nú yàrá ni o, àmọ́ tí sìgìdì fúnra rẹ̀ bá sọ pé ní ẹgbẹ́ òun sólódò kí ló fẹ́ lọ ṣe òun ọ fẹ́ lọ tẹ gangan fúnra ẹ̀. Subhanallah, àtúmọ̀ tún wíṣẹ́ walau anna ahlal ilmi sanuhu sanahum. Tó bá ṣe pé ní abá protect mímọ̀ a dúró lórí tọ́lọ̀ wíta nẹ́bì rẹ̀ wíta àwọn sàhábà nẹ́bì sọ ni wallahi irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. Kódà ẹja padà wá ẹja gbé àná tí ì ti jìnnà wá ẹgbà ní tí ì ti jìnnà wá. Èwo nú olórin làwọn àfáà náà mọ́ lọ jókòó báyìí ẹsẹ̀ yìí ò lé ní ọjọ́ wo ni irú ìjókòó yìí gan-an ẹ wo bí tẹ́ ẹjọ́ wọnú ara yín dé, ẹ wo bí tẹ́ ẹjọ́ bára yín dé tí irú nǹkan báyìí wá ń ṣẹlẹ̀ láàrin ọwá di àjọ ń ta kan gba ọ̀rọ̀ síra rẹ̀ ni kálẹ̀ bá ti fi mọ́ lórí tiwa ni kẹyẹ ilé wa bá yín tàn níwọ̀n bá kódà kò ní kárí ayé báyìí ẹ wá lọ gbé fádìẹ anamọ̀nà adìẹ sì tàn nǹkan láàlàṣe nífa adìẹ tàn láàlàṣe sí nǹkan àníṣe sìgìdì tó wà nílé tí yẹn bomi sínú ilé lòun nìkan ìyẹn fẹ́fẹ́ sí rẹ̀ mọ́nú yàrá ni àmọ́ tó bá ní no ẹgbẹ́ òun jáde ẹgbẹ́ òun lodò sọ kí ló fẹ́ ṣe fúnra rẹ̀ wọn fẹ́fẹ́ sí ara rẹ̀ hàn ẹ̀dájọ́ gbọ́ fídíò ẹ̀dájọ́ gbọ́ ká mọ̀ fèsì lé lórí. Nírú mọ́sálà yìí kí ni ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tó fẹ́ rújú nú ẹ̀sìn? Ṣé ọ̀rọ̀ pé wọ́n láwọn àfáà ń bọ̀ wá ganu sílé àwọn àbí wọ́n ganu síbì kan òun ló rújú nú ẹ̀sìn ni? Ẹjẹ́ àyàn wípé ní àbùkù àwọn àfáà ni àwọn àfáà tán bá sì jẹ́ kí ni o tán bá já látẹnu jẹ àbáwọn àfáà tó ṣe pé ní ìtọ́lọ́hun ọ̀sọ́ wọn fẹ́ ṣe àbáwọn àfáà tán sọ́ra wọn di lẹ́lẹ̀ níwájú àwọn alágbe àwọn olórin àwọn ni irú nǹkan báyẹn mọ́ pé ní pé yìí tó bá fẹ́ dàrú nú ẹ̀sìn ká yanjú ẹ̀ púrúfẹ̀ pẹ̀lú ẹ̀sìn tọ́lọ́hun sọ bẹ́ẹ̀ ni o. Tí àfáwà ṣe kí àrùsùn sọ ṣe kó bẹ́ẹ̀ fún láyé ìfàlẹ̀yà àfihàn àgbọ̀ngbà. Mufti ẹ má ti lọ social media problem ni naam àmọ́ láwọn orígun wo ló fi jẹ́ problem lórígun bíbá ẹni sìn ẹni báwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin ọ̀rọ̀ nílé àtọ̀rọ̀ ọ̀ta ṣé ẹ fẹ́ kẹ́ni wá ṣe mùnáfìkì ni kó ṣe pé n tí ń sọ nínú ilé ọ̀tọ̀ n tí ń sọ ń ta ọ̀tọ̀ kó ṣe pé ní kí ni o n tí ń sọ nínú ilé nìyẹn kọ́mọ́ jọ ọ̀tà kan bá gbé jáde àpọ́nlé wo ló wá kù ẹni tí ọ̀pọ́n yẹn lé nínú kọ̀rọ̀ sóhun náà àpọ́n yẹn ń ta bọ́pọ́n yẹn ń ta kò ní ṣàpọ́nlé nínú báwọn èyí ò yẹ ṣàpọ́nlé àpọ́nlé wá dà ń bẹ̀ èèyàn sọ pé ní wọ́n lọ ganu síbì kan bí ẹ ṣe ewúrẹ́ wàlá aláàjì ọ láàlàsí àwọn àfáàní bá láàlàsí gidigidi ó ṣe àlákà fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún Aláàjì Wasiu kò ní àdínà ìjọrọ̀ rárá ó ní wọ́n lọ àwọn àfọ́ ọ̀gánu subhanallah ẹ̀sìn lọ ganu lóòótọ́ ẹ̀rí wọ́n padà ganu tó tán bá ganu ní kọ̀yẹ́kọ́rọ̀ Aláàjì pé ẹ máa bá fìdáwù lọ́kọ́jọ́ wọn láti ìfẹ́kì ní ogun púpọ̀ ọ̀rọ̀ wo lọ̀rọ̀ ọnú ilé ọ̀rọ̀ wo lọ̀rọ̀ ta níbi wípé ní àwọn àfáà ń bọ̀ wá ganu ìfẹ́sì ẹ̀yẹ mọ́ dúnyàn àwọn àfáà ń bọ̀ wá ganu tíyẹn sọ nínú ilé kán mọ́ gbé jáde tán bá wá gbé jáde hùn tẹ́ bá wá débẹ̀ tán bàbá aláìsí pé ámẹ́kúnlá àwọn àfáà mi níbọ̀ láti lọ́rin yìí àfáà mi níbọ̀ láti Kòròdú yìí àbí láti àdúgbò kan láti Èkó àbí láti ilẹ̀ Haúsá àbí láti ilé Èbó lọ́hùn náà ti ń bọ̀ wá nu wọ́n lẹ́ ń bọ̀ wá ganu ẹ wá débi ìdán wọn pàtàkì wọn ṣàpọ́nlé àpọ́nlé wá dà ńbẹ̀ nífàkù nù ìwà aṣọ bẹ́sẹ̀lú àìtéyín kámi tí ẹ fi ń dáwọ́ bò ẹ mọ̀ nsọ Mufti kí sọ̀rọ̀
wọ́n ní wọ́n sọ àbí wọ́n sọ ni àìmẹ́lẹ́gànú ẹ̀rí báwọn kódà bí mufti ṣe tún sọ yóò tún wá wọ́stì díẹ̀ sí pé a ti ṣètò àwọn àfáà síbì kan máa wá ganu síbi táwọn wà subhanallah ẹwọ kan agbo ìdókòwò ni tí wọ́n fẹ́ jẹ́ táwọn àfóò lè wà ń bẹ̀ ipe ẹ̀kọ́ wọn sọ́tọ̀ wọn ìsara ẹ̀ mọ́dà wọn pọ̀ ká ní pé ìṣe àpọ́nlé ló fẹ́ ṣe ni wọ́ọ̀dù ganu ò ní tẹ̀yìn ẹ̀ kò ní tẹ̀lé ipe a ti ṣètò àwọn àfáà síbì kankan máa wá ganu sí ibi wallahi kódà kí ebi dọ́hun kọ́ wá sí sábà bí ebi ọdún kan nù ayé èèyàn kò yẹ kíyàn lọ kí àbùkù dọ́hun kọ́ wá sí sábà kọ́ wá sí pé ní òun náà ní àbùkù ọ̀kan tí yẹn gbà náà ayé tí ó gbà mímọ́ ó tó kafa dhullan kafa hawana ó tó ní yẹ̀yẹ́ ó tó ní àbùkù ó sì tó ní ìdọ̀tí mú fi tẹ́mọ̀ sọ̀rọ̀ ìṣójà rí ẹ̀dù ẹmọ́ ti kìí lọ́mọ àwọn àfáà ẹmọ́ kìí lọ́mọ àwọn àfáà ń bò ọmọ àwọn àfáà bò wọ́n ní sẹ́ẹ̀tún lọ ẹlẹ́lọ nítawà sọ̀nù ni pé sọ́yẹ kí o lè lọ bẹ̀rún mọ́ ẹ̀sọ̀ pé lọ ẹ ti wá lọ báyìí nísìnyí nítawà mú ní kékeré ẹ ti wá gbá ńláńlá rẹ̀ torí pé ọmọ àwọn àfáà ni ọmọ àwọn àfáà ó sì jẹ́ ọkọ̀ ọmọ àwọn àfáà lòun lóòótọ́ àwọn máa kí ilẹ̀ ìjẹ̀bú léèyàn ẹnigbà náà ọmọ àwọn àfáà ni àbí ẹ̀kọ́ ọmọ àwọn àfáà ni ṣé irú ń tọ́ ṣẹlẹ̀ ń ṣé àrájì ò ṣe bẹ́ẹ̀ sí ibi nì ibi wọ́n ti jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ìjẹ̀bú wọn ò ní ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ọgbẹ́nu mi àbí ẹ má bínú àmọ́ wọ́n jẹ́ ẹmọ̀ pé ní àwọn ìṣọ́mọ ẹ̀yìn àwọn sọmọ ẹ̀yìn àfá mufti ẹmọ sọ̀rọ̀ yìí so kò yẹ kẹ́ kó lé ọlọ́mọdé àmì rẹ̀ ẹ̀rù bí mufti ṣe ń dọ̀rọ̀ pọ̀ mọ́ra wọn so ṣé torí nǹkan tó ṣe Alhaji Wasiu Ayinde náà fi pé ẹ̀yin àfáà ń bọ̀ wá ganu àwọn tí yẹn bá ṣe kí nìkan máa ríran ni ẹ mọ sọ̀rọ̀ yìí sí ẹ wo gbé tẹ́ ń tó mọ́ra wọn kò sí ń bẹ̀ jàre ọ̀dọ̀ yẹn náà gbà wá lẹ́kọ̀ọ́ kìnnìkan ẹ̀sẹ̀ àwọn olókan lọ́lọ́ mọ iye olówó táwọn náà ti bá ṣe inú ayé táwọn náà wá sí ìjòkó ni ẹni tí ó wà fún recognition náà ń bẹ àwọn àfáàní táwọn náà fi wá ṣe tap òkìkí tap owó àwọn ètò kí ní ìjòkó wọn lè create connection fáwọn lọ́pọ̀lọpọ̀ náà fi wà ń bẹ wọ́n ti ń ṣe lábùkún lẹ́bọ̀ wá gánà ṣe lọ́ gani lóòótọ́ àá ní ìsàbùkù ẹ̀ǹso mo ti ẹ̀sọ̀ lọ́nà ṣéjòkó yín ẹ mọ́ ti lọ ṣéjòkó yín ní ọ̀fà okùnfà ìkẹ́ ẹ wo orú jòkóhùn ẹ wo jòkóhùn ẹ bí táwọn ará gbé ọmọ òkú sí ọmọ òkú tán wá gbé síbẹ̀ òun gan ẹ rí i pé ní gbogbo wọn kọ́ ni wọ́n wà ń bẹ̀ ẹ̀ tán rí i pé ní òun ni ó já nǹkan dáadáa jù ni wọ́n gbé síbẹ̀ ṣé ìjókòó ní ọ̀fà kìíní ìjókòó tẹ́ ń bọ̀ wá ganu ní ọ̀fà ìkẹ́ àwọn nígbà tó bá wá rí bẹ́ẹ̀ o irú ẹni tó mọ̀ pé ìjókòó yìí ó lè ṣokùnfà ìkẹ́ fún ìyá àwọn kò ní tàbùkù àwọn àfa ẹgbọ̀dé parí ẹ rí i pé ìwọlé subhanallah ẹ mọ̀ sọ̀rọ̀ yìí sọ mú fi sọ̀rọ̀ yìí sọ.
táwọn èèyàn gbé kákọ́ o tí wọ́n ń gbé kákọ́ o àwa ń pàkíyèsí ni o èmi ò mọ bẹ́ẹ̀ lómi ń gbé ká o àwọn tí wọ́n sì ń bínú àwọn tọrọ ọba rínú kò bí mi nú kí ló ṣe àbí mi nú kí ni ọlọ́mọdé àjòkó sí قنعت بالقوت من زماني وصنت نفسي عن الهوان خوفا من الناس أن يقولوا فضل فلان على فلان tí ń ta wá ní níwọ̀n báyìí náà ó tó wájú ká mọ̀ pé ẹnìkan wà nígbà náà wà bọ̀ wá gan lọ ó ti pè wá gan àní wá náà ó ti pè wá gan ó ti rí wá náà ní tó pè wá sí ni pé ẹ bá mi sọ̀rọ̀ Ọlọ́run kìí ṣe á máa jòkó àrédè kan á ń jòkó kàtìkàtì kan á dàbùkù tán àwọn pọ́n rọlé ẹ̀ ń pọ́n irọ́ tó ti rìn òwò ẹgbẹ́ máa wá sọ fún un fi ti ẹ sọ̀rọ̀ yìí sóná ẹ sọ̀rọ̀ yìí sọ. ta ni àsìgbọ́bò kò sásìgbọ́ ń bẹ̀ o níbi kí àsìgbọ́ wà wọ́n láwọn afáwà ganu síbi gàmọ́ ń bọ̀ wá ganu ìkanu méjì ganu jáde bí ẹsẹ̀ ewúrẹ́ àbí ẹsẹ̀ mọ̀lúdàjọ́ ganu àti láyà dànù báyìí wọ́n lè bọ̀ wá sí bẹ́ẹ̀ kí ni àsìgbọ́ bẹ́ẹ̀ mo fi ẹmọ́ sí báyìí náà àsìgbọ́ báwo ẹ dákun ẹwù kan nítorí àti páàsì ọ̀rọ̀ ẹ wá ń fi olórin ipe wọn ọ̀gbọ́rọ̀ rẹ̀ yé ni ẹ fi ń wí ọ̀rọ̀ Ọlọ́run wallahi ọ̀rọ̀ yìí kù díẹ̀ káàtó ẹ sì ń dáràn mọ́ràn torí àti pílísì omi èèyàn ẹ ń dá ọ̀ràn mọ́ ẹ náà sọ pé ọ̀rọ̀ ní máa ń di ọ̀ràn ẹ̀wà nígbà ní kọ́dọ̀ Ọlọ́run gan wọn ọ̀gbọ́ Ọlọ́run yé dì sí so tó wá díbẹ̀ kan wọn ọ̀gbọ́ra jí wà sí Àyìndé yé ni ẹfún tàwílù ẹ̀yin náà rí tàwílù míì mú wá ẹ mọ́jà sí wọn gbọ́ yé ẹmú tàwílù wá next tẹ́ ẹ fẹ́ ṣe ni pé ní kí wọ́n bẹ àwọn nǹkan mọ́ bínú ọ̀yá àájú wá sí ẹ mọ́ lọ bẹ̀ mọ́ mufti fẹ́ jẹ́wọ́ àfáà mufti fẹ́ jẹ́wọ́ mẹ́tò tó ẹ̀dẹ́ láti dìde gbẹ̀ntẹ̀ wá sí mi gbọ́ ẹ má bínú o Allahu Akbaru mufti fẹ́ jẹ́wọ́ pé bàbá àwọn àfáà fẹ́ púrúfù pé Alhaji Wasiu Ayinde ọmọ àwọn ni wọ́n ní wọ́n dìde wọ́n ti dìde àwọn àfikún pé ní ìsábìnì wọ́n ní wọ́n dìde wọ́n sì dìde àwọn àfikún wípé ní intonex ní pé ní ọ̀yá ẹ má rojọ́ o ẹnìkan má bínú ìtẹ́ ń pè láwọn àfáànù ni wọ́n fọwọ́ lálẹ̀ àfá fọwọ́ lálẹ̀ fún wọn ọmọ àwọn àfá àájẹ padà ń bẹ lápò ara ta ni kí láti fẹ́ gbà mẹ́ àpò ara wa kọ́ àwa ń pàkíyèsí táwọn àfáà dà torí wọn ó jòkú ni torí wọn ó lòdì òkú ní táwọn ń pàkíyèsí rẹ̀ nù tán fi adẹ tí ń lọ ganu àtúgbọ́ ẹ̀gbọ́n tálájì fi dá wọn lóhùn ọmọ àwọn àfáà tọkọ gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu tọ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu ó sọ̀rọ̀ sí wọn padà ní ẹ̀ṣọ́ àní òdúró ọ̀rọ̀ dàpọ̀ tọ́tún ẹ̀yà àwọn àfá ẹ̀rìn wọ́n dá sí ẹ̀rìn tẹ́gbọ́ ẹ̀rí báhùn ó ní kán mọ́ bá Fìdáwù yá lọ ẹ̀ntán pàṣẹ fáwọn apá padà bóò ní ò bá ṣe rí pé tọ́ ibi tó bá dé yìí àwa dìde àwa ń lọ
kẹwàá wúrọ àpọ́nlé tẹ́ mọ̀ gbà lójú àwọn èèyàn. Àmọ́ ń tẹ́ ṣe ìbáyìí nísìnyí gbogbo tán bá ń pè láàfáà láyé nínú ojú ìlànà tẹ́ wà ẹni àbùkù ni wọ́n mọ̀ jẹ́. In tí wọn ò ní lè sọ sí wọn nú ọ̀rọ̀ lóde mọ́ nísìnyí ọmọdé kò nífẹ̀ẹ́ wà. Ẹ gbọ́ oníkọ̀sọ́rọ̀ ń bẹ̀ kán mọ bá fìdáwù yá lọ. Àwọn afáwọn rẹ́rìn owó mọ̀ lágbára púpọ̀ o. Shaitanul mal, èṣù owó. Allahu akbar, Allahu akbar. Ẹ wo dòkún nítorí ẹ̀ka tó gbọ́yé ní ike ní tán báyìí lè dòkó ṣe fìdáwù ní lọ lóòótọ́ rẹ́bì ìfẹ́ tán kí n bá wọn ṣe fìdáwù ń bẹ̀ o. Pẹ̀lú pé wọ́n lè ń bọ̀ wá ganu tí wọ́n sọ fún rárá wọn, wọ́n sì lè gbọ́n táwọn sọ ohun àwọn ò lè kó o dé, àwọn ò lè bẹ́ẹ̀ ní kankan, ẹ̀ tí bá ń gbé kí kọ́mọ gbé káàkiri táwọn bá ní pé kọ́mọ bí àjọpọ̀ àwọn sọ bẹ́ẹ̀ nù ni. Ya Allah, tán bá ṣe fẹ́ dìnnà ìgàn pẹ̀lú kìí ṣe irú ọ̀nà báyìí. The next wá ní pé ní ẹ máa bá fìdáwù lọ. Gbogbo tó fẹ́ sọ wípé ní òun téèyàn bá ń bá wọn kan ṣe èèyàn lè gba ìbàjẹ́ lọ́wọ́ wọn àti bọ̀tán rẹ̀ rẹ́ o. Téèyàn bá súnmọ́ wọn ló fi ní wọn pèsè sìn àti bọ̀tán rẹ̀ rẹ́ o. Ẹ̀wùn táwọn àfáàdà ẹ máa bá fìdáwù lọ kò wá sẹ́ni tó lè dìde lè kó wọn lọ ń tòun wọ́n sì dìde. So báyìí nísìnyí ó ti rí báwọn ó ti rí walau anna ahlal ilmi sanuhu sanahum walau azzamuhu fi nufusi la'uzzima. Ìmọ̀ wá di tajá tẹran ó ń kálukú wá ń ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú ìdánpẹ̀ ní mímọ̀. Kódà ẹja gbé olórí àwọn àgbàlagbà tàná ṣé bó ṣe rí fún wọn náà rèé, ṣé bí tí máa rí fún wọn náà rèé. Mélòó nu wọn nírú àbùkù báyìí máa kàn. Ọlọ́run àdúpẹ́ o, Ọlọ́run àdúpẹ́ o, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run mọ́dé lórí dáadáa o. Kálímà níbi tún gbélé yìí náà kún ẹ̀tún gbọ́ ọkùn tán bá pé ojú kòkòrò àti ẹ̀kọ́ lọ̀rọ̀ sí. Kódà mi ò rò pé èlé pé kíní ìlú ọkọ̀ mi àfẹ́yìn náà kó kálukú wá dé kí wọ́n wá lọ ẹkún mọ̀ pé kò sí fìdáwù náà tẹ́tẹ́rẹ́ kàn fẹ́ jẹun bẹ́ẹ̀ náà ni wọ́n lè fẹ́ wá ganu sí wá ganu náà ni wọ́n tán ní pé kẹ́ máa bá lọ lórí agídí ẹ̀ sì ń bá lọ. Allah ẹ wo ọlọ́kọ̀ ṣàánú wa jàre. Assalamu alaikum wa rahmatullah.